Ìwé Jòhánù orí 7. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jésù rìn ní Gálílì nítorí tí kò fẹ́ rìn ní Jùdíà nítorí àwọn Júù ń wá ọ̀nà àti pa. Àjọ àwọn Júù tí í ṣe àjọ ìpàgọ́ súnmọ́ etílé tán. Nítorí náà àwọn arákùnrin rẹ̀ wí fún un pé, lọ kúrò níhìn-ín kí o sì lọ sí Jùdíà kí àwọn ọmọ ẹ̀yìn rẹ pẹ̀lú kí ó sì lè rí iṣẹ́ tí ìwọ ń ṣe. Nítorí pé kò sí ẹnikẹ́ni tí í ṣe ohunkóhun níkọ̀kọ̀ tí òun tìkálára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí, fi ara rẹ hàn fún aráyé. Nítorí pé àwọn arákùnrin rẹ̀ kò tilẹ̀ gbà á gbọ́. Nígbà náà ni Jésù wí fún wọn pé, àkókò tèmi kò tíì dé, ṣùgbọ́n àkókò tiyín ni ìmúra tán nígbà gbogbo. Ayé kò lè kórìíra yín, ṣùgbọ́n èmi ni ó kórìíra, nítorí tí mo jẹ́rìí gbé pé iṣẹ́ rẹ̀ burú. Ẹ̀yin ẹ gòkè lọ sí àjọ yìí, èmi kì yóò sì tí gòkè lọ sí àjọ yìí, nítorí tí àkókò tèmi kò tíì dé. Nígbà tí ó ti sọ nǹkan wọ̀nyí fún wọn tán, ó dúró ní Gálílì síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn arákùnrin rẹ̀ gòkè lọ tán, nígbà náà ni òun sì gòkè lọ sí àjọ náà pẹ̀lú, kì í ṣe ní gbangba ṣùgbọ́n bí ẹni pé níkọ̀kọ̀. Nígbà náà ni àwọn Júù sì ń wá kiri nígbà àjọ wípé níbo ni ó wà. Kíkùn pípọ̀ sì wà láàrin àwọn ìjọ ènìyàn nítorí rẹ̀, nítorí àwọn kan wí pé ènìyàn rere ní í ṣe, àwọn mìíràn wí pé bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n ó ń tan ènìyàn jẹ ni. Ṣùgbọ́n kò sí ẹni tí ó sọ ọ̀rọ̀ rẹ̀ ní gbangba nítorí ìbẹ̀rù àwọn Júù. Nígbà tí àjọ dé àárín, Jésù gòkè lọ sí tẹ́ḿpìlì ó sì ń kọ́ni. Ẹnu sì ya àwọn Júù, wọ́n wí pé ọkùnrin yìí ti ṣe lè mọ ìwé nígbà tí kò kọ́ ẹ̀kọ́. Nítorí náà Jésù dá wọn lóhùn, ó wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi bí kò ṣe ti ẹni tí ó rán mi. Bí ẹnikẹ́ni bá sì ń fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà, bí ìbá ṣe ti Ọlọ́run tàbí bí èmi bá ń sọ ti ara mi. Ẹni tí ń sọ ti ara rẹ̀ ń wá ògo ara rẹ̀, ṣùgbọ́n ẹni tí ń wá ògo ẹni tí ó rán, òun ni olóòótọ́, kò sì sí àìṣòdodo nínú rẹ̀. Mósè kò wá fi òfin fún yín, kò sì sí ẹnikẹ́ni nínú yín tí ó pa òfin náà mọ́. Èéṣe tí ẹ̀yin fi ń wá ọ̀nà láti pa mí? Ìjọ ènìyàn dáhùn, wọ́n sì wí fún un pé, ìwọ ní ẹ̀mí èṣù, ta ni ń wá ọ̀nà láti pa ọ́? Jésù dáhùn, ó wí fún wọn pé, kìkì iṣẹ́ àmì kan ni mo ṣe, ẹnu sì ya gbogbo yín. Nítorí èyí ni Mósè fi ìkọlà fún yín, kì í ṣe nítorí tí í ṣe ti Mósè, ṣùgbọ́n ti àwọn bàbá. Nítorí náà ẹ sì ń kọ́ ènìyàn ní ilà ní ọjọ́ ìsinmi. Bí ènìyàn bá ń gba ìkọlà ní ọjọ́ ìsinmi, kí a má bàa rú òfin Mósè, èé á ti ṣe tí ẹ fi ń bínú sí mi, nítorí mo mú ènìyàn kan lára dá ṣáṣá ní ọjọ́ ìsinmi. Ẹ má ṣe ìdájọ́ nípa òdì ara, ṣùgbọ́n ẹ máa ṣe ìdájọ́ òdodo. Nígbà náà ni àwọn kan nínú àwọn ará Jerúsálẹ́mù wí pé, ẹni tí wọ́n ń wá ọ̀nà láti pa kọ́ yìí, sì wò ó ń sọ̀rọ̀ ní gbangba, wọn kò sì wí nǹkan kan sí i. Àwọn olórí a mọ̀ nítòótọ́ pé èyí ni Kristi náà, ṣùgbọ́n àwa mọ̀ ibi tí ọkùnrin yìí gbé ti wá. Ṣùgbọ́n nígbà tí Jésù Kristi bá dé, kò sí ẹni tí ò mọ ibi tí ó gbé ti wá.
Nígbà náà ni Jésù kígbe ní tẹ́ḿpìlì bí ó ti ń kọ́ni wípé, ẹ̀yin mọ̀ mí, ẹ sì mọ ibi tí mo ti wá. Èmi kò sì wá fún ara mi, ṣùgbọ́n olóòótọ́ ni ẹni tí ó rán mi. Ẹ̀yin kò mọ̀ ẹni tí ẹ̀yin kò mọ̀, ṣùgbọ́n èmi mọ̀ ọ́n, nítorí pé lọ́dọ̀ rẹ̀ ni mo ti wá, òun sì ni ó rán mi. Nítorí náà wọ́n ń wá ọ̀nà àti mú un, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbé ọwọ́ lé e, nítorí tí wákàtí rẹ̀ kò tíì dé. Ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn sì gbà á gbọ́, wọ́n sì ń wí pé nígbà tí Kristi náà bá dé, yóò á ṣe iṣẹ́ àmì jù wọ̀nyí lọ tí ọkùnrin yìí ti ṣe. Àwọn Farisí gbọ́ pé ìjọ ènìyàn ń sọ nǹkan wọ̀nyí lábẹ́lẹ̀ nípa rẹ̀. Àwọn Farisí àti àwọn olórí àlùfáà sì rán àwọn oníṣẹ́ lọ láti mú un. Nítorí náà Jésù wí fún wọn pé, níwọ̀n ìgbà díẹ̀ sí ni èmi wà pẹ̀lú yín, èmi ó sì lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi. Ẹ̀yin yóò sì wá mi, ẹ̀yin kì yóò sì rí mi, àti ibi tí èmi bá wà, ẹ̀yin kì yóò lè wá. Nítorí náà ni àwọn Júù ń bá ara wọn sọ̀rọ̀ pé, níbo ni ọkùnrin yìí yóò gbé lọ tí àwa kì yóò fi rí i? Yóò wá lọ sáàrin àwọn Hélẹ́nì tí wọ́n fọ́ káàkiri, kí ó sì máa kọ́ àwọn Hélẹ́nì bí? Ọ̀rọ̀ kí ni èyí tí ó sọ yìí, ẹ̀yin ò wá mi, ẹ kì yóò sì rí mi, àti ibi tí èmi bá wà, ẹ̀yin kì yóò lè wá. Lọ́jọ́ ìkẹyìn, tí í ṣe ọjọ́ ńlá àjọ, Jésù dúró, ó sì kígbe wípé, bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mu. Ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́, gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, láti inú rẹ̀ ni odò omi ìyè yóò ti máa ṣàn jáde wá. Ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbàgbọ́ ń bọ̀ wá gbà, nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí tí a kò tí ì ṣe Jésù lógo. Nítorí náà, nígbà tí ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, wọ́n wí pé lóòótọ́ èyí ni wòlíì náà. Àwọn mìíràn wí pé èyí ni Kristi náà, ṣùgbọ́n àwọn kan wí pé kí n là, Kristi yóò ha ti Gálílì wá bí? Ìwé mímọ́ kò ha wí pé Kristi yóò ti inú irú ọmọ Dáfídì wá, àti Bẹ́tlẹ́hẹ́mù, ìlú tí Dáfídì ti wá? Bẹ́ẹ̀ ni ìyapa wà láàrin ìjọ ènìyàn nítorí rẹ̀. Àwọn mìíràn nínú wọn sì ń fẹ́ láti mú un, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbé ọwọ́ lé e. Nítorí náà àwọn oníṣẹ́ padà tọ̀ àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá, wọ́n sì wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin kò fi mú wá? Àwọn oníṣẹ́ dáhùn wípé kò sí ẹni tí ó sọ̀rọ̀ bí ọkùnrin yìí rí. Nítorí náà àwọn Farisí dá wọn lóhùn wípé, a tan ẹ̀yin jẹ pẹ̀lú bí? Ó ha sí ẹnìkan nínú àwọn ìjòyè tàbí àwọn Farisí tí ó gbà á gbọ́? Ṣùgbọ́n ìjọ ènìyàn yìí tí kò mọ òfin di ẹni ìfibú. Nikodémù sì wí fún wọn pé, ẹni tí ó tọ̀ Jésù wá ní òru, ó jẹ́ ọ̀kan nínú wọn. Òfin wa ń ṣe ìdájọ́ ènìyàn kí ó tó gbọ́ ti ẹnu rẹ̀, àti kí ó tó mọ ohun tí ó ṣe bí. Wọ́n dáhùn, wọ́n sì wí fún un pé, ìwọ pẹ̀lú ń ṣe ará Gálílì ń dán. Wá kiri kí o sì wò ó, nítorí kò sí wòlíì kan tí ó ti Gálílì dìde. Wọ́n sì lọ olúkúlùkù sí ilé rẹ̀.